فنحن في هذا الصباح المبارك مع قاعدة جديدة من قواعد أصول الفقه. فهذه القاعدة تقول: الأصل براءة الذمم إلا بدليل. وقد مر بنا أن الأصل هو المتقرر عند العلماء جملة، ما تقرر عند أهل العلم بالدليل الشرعي. والذمم جمع ذمة، الذمم ومعناها السلامة من المطالبة. السلامة من ماذا؟ هذه القاعدة بيانها إجماليا أن الله سبحانه وتعالى لما خلق الذمم خلقها بريئة من أي مطالبة، سواء من حقه الذي هو العبادة أو من حقوق الآدمية آدميين التي تجري بينهم. لما ما يكون ينادي. نعم نعم. لما خلق الله عز وجل الذمم خلقها بريئة من أي مطالبة، سواء من حقه الذي هو العبادة أو من حقوق الآدميين. ثم أعمرها الله. العبادة التي أوجبها علينا والأصل أننا لا نطالب بأي عبادة إلا بالعبادات التي دل عليها
الدليل الشرعي الصحيح وما لم يدل عليها الدليل الشرعي الصحيح يبقى على بيعملوا أصلي براءة الذمة لأن الأصل عدم ماذا؟ عدم المطالبة وكذلك ما سأيو في حقوق الآدميين فإن الأصل في الحقوق إذا كذلك إلا ببينة تابعني الذمة بوزي بوي معنى ذمة أوكبكا ذمة إمانتما ọ̀ràn téèyàn gbọ́dọ̀ má takú lémi zimma ìsì máa ń túmọ̀ gbèsè jámù rẹ̀ wá ní zimam ìtumọ̀ zimam òun náà ni asàlámàtù bara'atu azimam aw bara'atu zimma àmì máa mú wá ní jámù àmì máa mú wá ní mufrad ṣùgbọ́n mú wá ní jámù lọ́dá sẹ́mà pé n tó kó núpọ̀ al-aslu bara'atu zimami illa bidalilin bara'atu ona ni assalamatu min al-mutalaba asilu níbi gbogbo ọ̀ràn tí máa wà lọ́rùn èèyàn pé ọ̀bọ̀rọ̀ mọ́sí báyìí o ìpìlẹ̀ ni pé kò sí nítorí kíni lamma khalaqa Allahu azza wa jalla dhimam nígbàtọ̀ lọ́n dá àwọn ìwọ̀ kíni wọ̀ sinmi má mú sí o mọ́sí kakawo ìgbà tó kọ́kọ́ dá gbogbo wọn gangan kọ̀lákọ̀ àbàrí àtàmìnà ayé mọ̀tọ̀ lábá ọmọ bí wọ́n bọ́lá yé ọwọ́ yìí rẹ̀ báyìí kò ní kẹ̀kẹ́ lọ́rùn tí wọ́n mọ̀ fi lékì ọba nígbà gangan lọ́dọ̀ gbogbo àwọn wọ̀nyí kọ́ làpọ̀ bí kẹ́nì kan sọ pé eléyìí ń bẹ lọ́rùn rẹ̀ ìwọ lágbájá mínà ayé mọ̀tọ̀ lábá sàwọn min haqqi tẹ́ ẹ mọ́ ìwọ ọlọ́run gangan tó jẹ́ ìbádà asìlù ni wípé bàrọ̀ àdìmọ̀ bẹ́ẹ̀ أو من حقوق آدميين التي تجري أو من حقوق آدميين التي تجري بينهم التي ثم أمرها الله تعالى لا يبنى الله وتنبني أعمره كي يصب كدي ibùgbé ọlọ́báhùn ṣùgbọ́n gbá mẹ́rin pé hal a'marta al-qawm èyàn wọ́n sọ báhùn fún ọmọ kí ó èyàn tọ́lọ kọ́ bálá àwọn aráàlú èyàn ní Maka ìtumọ̀ ní wípé hal a'antahum ala ada'il umrah so ti help wọn lórí umrọ̀ tẹ wá sí al a'marta al-qawm
so ti mú àwọn èèyàn yẹn ṣe kí ni o umrah àmọ́rọ̀ túnmọ̀ bá nìna àbádọ́dà sísẹ̀ wà mú ayé pẹ̀lú àwọn ìbáadà tó ṣe ní ọ̀ranyàn lè wà lórí wala aslu anna talab bi ayyi ibadatin illa bi ibadati èyí ìdí àwa mọ̀ pé ìpìlẹ̀ gan ni wípé wọn ò ní àjọsìn kankan àfi ìjọsìn tí ẹ̀rí bá wá látọ̀dọ̀ ọba tó pa wá inú fi jẹ́ wípé àkẹlẹ́ máa ṣe nǹkan tó bá wà tẹ́lẹ̀ ọ̀rùn wa mọ́ nígbò ya dalilu shar'i dé min huquqillah haqqu salawatil khams birrul walidayn haqqu sawm haqqu al-hajj wa تنكر له وما لم يدل عليه الدليل الشرعي الصحيح يبقى على أصل براءة الذمم لأن الأصل عدم المطالبة بوبون كتابة واري نينو باداغان بي باداني تاري ẹ̀rí fún látọ̀dọ̀ ọba dẹ́dà kò ní yí bàrọ̀ wọn ọ̀ràn wa náà ni ó máa jẹ́ èèyàn wáyé lóbìnrin afẹ́sọ ilẹ̀ abidẹ̀lẹ̀ bàrọ̀ ó sì ń dàgbà ó sì rọ̀kùnrin tó wù ó sì fi rẹ̀ fún ṣe bó lọ fẹ́ gbọ́dọ̀ rẹ̀ ó lọ fẹ́ fi rí ayé rẹ̀ asìlù nù kó bí o fi rẹ̀ fọkọ̀ tó bá wù bàrátù zimma ó wáyé rẹ̀ nísàyé rẹ̀ lọ olómọ tó pé fàjá ad-dalil ala annahu la nikaha illa bi waliyyin gbogbo owó wọn bí ọsáyé dòótọ́ ọ̀sáyé rẹ̀ lọ bí ọ̀rọ̀ pé ọwá sí nǹkan lórí pé bó ló ṣe ṣe jọ wájú rẹ̀ nǹkan ṣùgbọ́n ẹ̀rí ti dé o látẹ̀mí ọba àdẹ́dà ìjọkíjọ́ tó bá sọ wípé ọlẹ́ni tó jọ sáyé pẹ̀lú rẹ̀ tí ó jọkọ fún ọ gbọ́dọ̀ fi rẹ̀ lílọ́ o dẹ̀lílù lọ wá ilé ọ̀pọ̀lọ́ndọ̀kùnrin odóbìnrin gbogbo àjọpọ̀ àjọ ń ṣiṣẹ́ mi nílẹ̀ ayé pé aláì ṣákírọ̀ aláì sì fi ọmọ yìí ọ̀fẹ́ pẹ̀lú 50 million Zainabu tó wà gbà mú tí wọ́n fẹ̀lẹ̀ iná wọ́n tó fẹ́ Zainabu mú títí mú sẹ́lí máa láàrín wáyé tí ọmọ yìí ó tó kó lò náà lórí gbogbo ṣàgínà wọ̀rọ̀ bọ̀ wọ́n gbogbo wà gbà tí lọ́tọ́ ọ̀nà wọn láàkánù sí ẹ̀mọ̀ pá jọ wà láyé ní kọ́mọ̀ mú ń so fàjá ad-dalil وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة ورباع وكذلك tí ó bá jẹ́ dalilu tó wá asulu náà ni wípé bàbá ńgbà tí ó take leave lórí ọ̀rọ̀ àwọn ẹran kéèyàn wá mú ẹran bá iye ẹran ó tún mú orúkọ tó jẹ́ àkọwá ó wà mú àṣẹ̀rí akọ̀t ẹ̀rẹ́ o kò ní sísẹ̀ mélòó yìí o àti tá a bá fọ̀ tó bá mọ́ ẹ̀rìn mọ̀mọ̀ ládùúgbò wa tí ìyá ìfìbí iní ń gúnyà yìí ó ọfà kalẹ̀ fín mo sì gbọ́dọ̀ wà ń bí tẹ́ ìdájọ́ bàrọ̀ àyẹn lókù ọ̀rọ̀ tí a nǹkan wá fún aṣọ gbogbo wáyé mi ọwọ́ ibà àṣìjọ wáyé mo sáà ń dágbà mo sì gangan mo gbá bọ́ọ̀lù káàkiri mo ń ṣe é pa mo sì gangan mo fún ìbá tí nǹkan kan tí dèlílù kankan bà wá lórí ọ̀rọ̀ mi mo ń fún ìlọ náà ni ọmọ tó tẹ́mù kọmọ́dá ó ti bàlágá o ọmọ kí o fún ta ní fọ́lọ́n bó ní sí kí ọkọ̀ sálúwàlá dẹ̀lílù lọ wá kátó qabla an nutalaba bí ayyi ibadati min al-ibadati la budda min ad-dalil ash-shar'i as-sahih nígbò sí sáà ẹnìkẹ́sà ń dàgbà lókó wọn kọ̀gbọ́n gangan ọ̀nà islam ọ̀nà gangan ṣe dàgbàrí táìmù kún ní àwọ̀ èrè tí ń bẹ ní oríta tó wọ̀ nílùú yìí ńlọ́lọ́rì máa kúnlẹ̀ síwájú ẹ̀ tó máa ṣàdúà láràárọ̀ ó ní ẹ̀ṣẹ̀ tí bá ń sọ báwọn táìmù tí mo fi ń jọ́gìn ọ̀ràn ní lọ́rùn rẹ o ó ní ọ̀ràn bò mi ọ̀ràn wáyé mi ọ̀ràn lọ́rùn rẹ o
ọ̀rọ̀ lọ́rùn bóòrò sí jọ́rọ̀ lọ́rùn wọ́n ni ìtọ́sẹ̀lẹ̀ ní pé kìí sí pé àwa náà má díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so bàbá àgbà àní ọ̀sọ̀ fún dáàdì tèmi náà ìpínlẹ̀ bàbá àwọn ń sínú so tí sáàjọ máa sí náà ní gbogbo ìgbà tí ẹbọ ń rìn ní Mẹ́kà ara wọn tí wọ́n bá wọn sí gan hakamu ukulahum wọ́n sì para wọn ṣe mọ̀ pé a ní wa'idullah ala qalbi kulli mu'minin a ní wa'idullah ẹni tí ẹ̀bí ikú tí ẹ̀bá jẹ̀nu ó ń wà sí ọlọ́m̀bẹ̀ lọ́kàn ẹni kọ̀ọ̀kan wallahi ọkàn fàdíìsì ọ̀rọ̀ wọn lọ́ni wallahi tí mẹ́nu ẹ̀kọ́ ń bọ̀ bá dé kọ̀rọ̀ padà tí ìhùn bí ikú mọ́yàn lọ torí pé ọkàn náà ní maratibu nínú amrad ọkàn tí ń sáré fẹ̀rẹ̀fẹ̀ ń bẹ ọkàn táàrẹ̀ ti dágúnlẹ̀ ń bẹ ọkàn tó jẹ́ pé kánà fi sáwòk kánà fi al-ihtidar díẹ̀ tó kú téèyàn fi máa ń mí tí èjú ìfàyè ìlókù fún ọkàn mi ń bẹ ọ́ẹ̀sẹ̀ kú ṣùgbọ́n náà àánú Ọlọ́run tọ́kàn bá ẹ̀sẹ̀ kú ó sì fresh wọ́n lè rí nǹkan kan mẹ́rin tẹ́lẹ̀ olùfẹ́ lómi ẹlòmí ń bẹ ọkàn ìdí pàtà ọkàn èèyàn wá kó mú ẹ̀kọ́ ọmọ sáláàkì láyé tó fi sápa kó sì tó máa rìkọ́ọ̀dù ẹ̀ ọkàtùkú níbo mọ̀ rán ọ̀run sẹ́mi ò ní lọ mo kéré ní o mo dàgbà ní o mo kú fúnra mi ní o kíní kan ní ọkọ̀ sásún ní o náà so asìlù ni pé Ọlọ́run fún òǹkàlùkù wa tí ó bà jẹ́ bà dà Ọlọ́run náà ni ọ sọ jẹ pọpọ́fù jẹ gangan Ramadan ti dé o tàbí fàgbà ọba ní nǹkan tó jẹun ní ìdajì ojú òtùpá lè fàjáde ọyọ mọ̀ gbọ́ nígbòdí tó wá jẹ mi ọgbọ̀rọ̀ jẹ́ ọgbọ̀rọ̀ sún óbì tí ó bá rí pòrùn bá tún wọ́ padà ó tún lẹ́tọ̀ àti máa jẹun lọ ẹwà o bàbá mọ́jẹ̀ mú nígbòlẹ̀ yìí ti rí nǹkan sọ yìí ó ní lè dalil qawli Allahi ta'ala ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba lẹ́nu ṣe wá mọ̀ pé aṣílù ìlọsọnù máwọn èèyàn lọ tí wọ́n fi ń gbégbé púpè fún àti wọ́n wá pè lẹ́sìn àṣẹ ìpìlẹ̀ gan ni pé mo free in tí ó dè mí wípé ọ̀gbọ̀rọ̀ mọ́sẹ̀ báyìí lásìkò báyìí nígbà báyìí àbí lọ́nà báyìí yọ jẹ́ tí ẹ̀rí rẹ̀ ó wà látọ̀dún tó ní mi ẹ̀tọ́ rẹ̀ gan kò sọ pé ká ṣe àfi tó bá sọ pé nùnú àṣẹ ìbáàlẹ̀ tó torí ẹ̀dá wa gan ọ fún alẹ́ rì kó tó gbé ìwọ rẹ̀ bọ̀ alẹ́ mi ajápẹ́rò mi ò lè wá kó gbé nǹkan bí bàbá ọ̀sàsù ẹlọ́gbẹ̀jọ àwọn ìsìn tí ọ̀dá kan tó pọ̀ ṣe ìjọba ti kásùn bá tàn kó tó dá ìlà ọ̀pọ̀lọpọ̀ títí kìfìrí o àìmọ̀ yóò àmà kan so ẹjẹ́ àjọ máa lo 5 minutes tí wọ́n bá ti ṣe kọ́ mọ́tàn tó náà ti pèrò tán tó bá kù sẹ̀gbọ́n márùn tá a bẹ̀rẹ̀ sí kí ọ̀run kó kálukú ti tó sáfù a mọ̀ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha kí ló rí wà náà ṣe ẹ̀pá àti kó inú Islam a ti padà báhùn sínú Islam kà tó kírù fọ́lọ̀ Ọlọ́run fi gbàrún wa o dẹ̀lílù wọn o tàbí béèrè ìwọ bó ṣe wà ó ti sọ̀rọ̀ kìfìrí so ẹni tí ọ̀rọ̀ bà wá yé tí bá ń gbọ́ pé bàbá ìsáfẹ̀ ìrújú ọlọ́run náà ní òtọ́ wọn ni yóò mọ̀ ti sọ̀rọ̀ kìfìrí tó tọ́ tí ò ti fi rọ́tajà lọ́wọ́ sí rọ́wà mú mi kúrò Islam àwọn kan lẹ́gbẹ̀ẹ́ wọn lòkè àwọn lè wọ́n wọlé. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Bẹ́ẹ̀. Ìgbà lè gbé àwọn ọmọ ọmọ gbé àti fún lọ́rùn gbé padà. Mo lè ti rí gẹ́. Kò lẹ́rìí. Mo yá ó ní òsèrè. Ẹ̀rí ẹ̀yìn tí a máa sọ lẹ́yìn. Ẹ̀rí lẹ́rìí lórí rẹ̀ kò sì jẹ ní òtí mbẹ̀. Ẹ̀pẹ̀ ilá
والأصل لم ترى بعبارة إلا بعبارات التي دل عليها الدليل الشرعي الصحيح. ẹ pé ọ̀rọ̀ wọn kò tà sí àwọn tí pé tí bá ti sálámà rùn ní mọ́sálásí wọn nǹkan lè kó dìde wọ́n àfàrà wọn lọ bismillah ṣé ẹ mọ̀ wípé gbogbo ẹ̀ ń bá ti ń béèrè ẹ̀rí ó fẹ́ yọ rẹ̀ nù wàhálà ẹni tí ń béèrè ẹ̀rí lọ́wọ́ rẹ̀ náà ó fẹ́ yọ náà nù wàhálà ó lè mọ yòó ìgbà àìmọye èèyàn tó yẹ pé ìgbà ló tó yẹ pé ẹ̀dùn sékèèsè ẹ̀sìn láti ṣe ni olùgbà béèrè ẹ̀rí lọ́wọ́ rẹ̀ pé ṣe bí kíni ìpìlẹ̀ gan ni pé ò frí ìyìn tí ẹ gbélé ọlọ́run ọlọ́run jí ọmọ pé òun ló gbélé ọlọ́run ìyìn tẹ́lẹ̀ mi bá fẹ́ gbélé ọlọ́run fàhúwà mùtọ́lá bó ń bí tẹ̀lé mo wáyé mo níyàwó ọlọ́run fún lọ́mọ mo lè wo sọ̀sọ̀ kí n sọ́mọ̀ mi lésù àwọn tí aláàrù rí wẹ́pẹ́ ọkútakútakú ló lẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀kẹ́dẹ̀ ó sì bá wọn ànábì ni yóò hákù àrìnà olóde yóò mọ̀ sábẹ̀ ọ̀yùsàmọ́ wà yóò lákì rọ́sù ẹni tí wá pé àgbọ̀rọ̀sọ ọmọ lókọ̀ kankan tí torúkọ náà tó nítumọ̀ náà ìsẹ̀mí rẹ̀ o wà ọlọ́run ti kẹ́ ọ ó ní tó máa yọnu owó rẹ̀ fọ́lọ́run tó wá ti wòye kan tó lọ́n gbé kalẹ̀ ìyẹn máa yọwó fún ta ni ṣe àgbẹ̀ aṣèlú gbogbo máa náwó ẹ lọ ìwọ ló kó nǹkan ẹjọ́ bákan náà owó tó kójọ yìí náà o lè jẹ ilé o lè jẹ ilé dẹ̀lílù sẹ́sẹ̀ wọ́n látọ̀dọ̀ ọlọ́run ni aṣèlú nípò fún ìjọba wọ̀ ní ó jẹ́ ìjọba wọ̀ ní kó sì kí ni kó mú kẹ́rì ò tó wá pé jẹ́lé má jẹ́lé al-aslu bara'atu dhimam illa bidalil illa bidalilin awambo bẹ́ẹ̀ náà ni fi huquqil adamiyyin ìwọ̀ tí ń bẹ láàrin ara wa aslu ń bẹ náà ni wípé ní mutolaba kankan as-salamatu min al-mutolaba wa hadhihi al-qa'ida la budda li kulli man yu'miruha min amrayni al-awwal an yathbuta al-muslimu ala hadha al-asl wa yaj'aluhu qa'idatan أساسا في معاملته مع ربه ومع الناس جميعا ولا يتعدى هذا الأصل إلى غيره إلا بدليل هذا هو الأول والثاني كل من أراد نقلك أن هذا الأصل لا بد أن تطالبه بالدليل لأن الدليل على الناقل عن الأصل لا على المثبت له أو لا على الثابت عليه bómi máa ṣe máa borí aláìmọ̀kánu pẹ̀lú sùúrù àfẹ́ òtú aláàrípọ̀ máa pọ̀ yọ̀nà Ìbàdàn kankan ó sì á dáyọ̀ yẹ́bà ìwé ìbánisẹ̀ láìlà ìlà ìtàbátẹ́ kírùn kí ló dé kí n má ṣe nípìnlẹ̀ in tí ó mú mi sí ẹ̀rí ní ọjẹ́ ní ojú ń kọ́ ara mi bọ́ kí lá burú gbóló àwọn kan tó ń bẹ ẹ̀rí tí a ní pé kí ló burú nínú gbóló lẹ́yìn náà làwí àpéjọ bí kó tó atẹ́sọ ní o aláàlá sọ tí ó dá nínú tàbí sọ ásìlù tẹ́lẹ̀ náà ni wípé ibi wó pèlè bàjá náà ni àmbájá wọn nígbà ọba tó táyé mọ̀ kan ẹgbẹ́ tí ó akọ́kọ́ fẹ́ mẹ́rin pé tẹ́ǹsẹ̀ òkun rẹ̀ sí ṣùgbọ́n tẹ́ǹsẹ̀ náà gan
òǹgán pẹ̀ yóò pìnlẹ̀ change yín fúnra rẹ̀ láàrín nígbà pẹ́ lórí nígbà pẹ́ lórí nígbà lórí báyìí kí ló tó wọ́n ní ọlọ́run ti wọ̀ láà ṣùgbọ́n nǹkan kí nǹkan ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá láìkì kí wọ́n máa gba ìntọ́bá sí ń jìgbọ̀ kọ́dà kọ̀ jẹ́ pé kò fò ní bẹnu ẹ̀ tààjẹ́ ń wí ìjẹ́jẹ́ ní àfáàní lágbàjá ìmọ̀rún kí ní kankan tàbí tó bá balance pẹ̀lú lómi tó bá kọ́ aṣọ sórí aṣọ funfun tó sápamọ́ sínú igbó láwọn gbogbo àwọn news site tánàrí tó ti wá jí nǹkan kan gbọ́ náà rúntọ̀ ṣàwọ́bà bá lè kò lọ́la ó fẹ́ jẹwẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dàgbére kò tán fẹ́ nìkan bẹ́ẹ̀ sí kíṣà ìtàn tó bá ní máa ní pín ní òní sọ fẹ́ nìkan yá àjílẹ̀ lóru ohun dádì mi ni ẹgbẹ́ ọ̀nà ẹni fún túnmọ̀ kò ní ìgbà tí dádì mi sí máa sọ fún mi kí n máa gbọ́nà sàn tó ju ohun mọ́mí mi náà àbí mi kí sì jọ kú ní ìsìn wọ́n sì sọ fún mi wọ́n tó lọ wọ́n làwọn ò ní fi ọ́lẹ̀ ojú kan ìpa ojú kan èrè ẹ̀dùn náà ṣé wàá lè jí ìṣubú sọ́sọ́ bẹ́ẹ̀ lánàá àìtì yẹn sí mo dúró wò dá àìtì dádì mi òun náà ni ọmọ máàkì fúnra rẹ̀ títí tí èdò tọmọ lọ yóò tó wá mọ̀mọ́ náà lọ náà bẹ̀ bóyọ̀rọ̀ ilé ayé mi tó dàrú náà wọ́n sọ solúsàn fún ra rẹ̀ tí tó ti lọ jọ́rọ̀ mi gbọ́ mo fẹ́ lọ ṣe interview ní American Embassy mẹ́lọ àlàfà oúnjẹ rẹ̀ ò sí lókèrè ìlú ìlú oúnjẹ rẹ̀ wọ́n sì ń tẹ̀lé jàmáà ṣé bí àwọn kẹrì ń ta àwọn èèyàn láìláìlá wọ́n gbẹ̀lẹ̀ wọ́n á gbé páìpù bànú rẹ̀ páìpù bí ó sì omi ó gbé bànú rẹ̀ wọ́n wà á ti bọ ìdí sìgìdì ìrí tí wọ́n gbẹ́ tọ́yà náà wọ́n sọ̀rọ̀ tó yàrá tí bàbá tí náà ló pálọ̀ ni yàrá bí ìkẹta ìlẹ̀ni tí ó máa sọ̀rọ̀ ọ̀míáfù sìgìdì ni ó wà bàbá mi ti jí o ó sì ṣòro ni o bàbá mi ti jí o mọ̀jọ́ ni ọ̀dá o ọwọ́ obìnrin bàbá fẹ́ mú jáde o ṣe ọmọ ìfún àbà lómi mo lálẹ́ àrẹ̀ báyìí ó lè tó olóògùn pù ẹ̀ ó sì jí ọ̀rọ̀ wọn gbọ́ nígbà ọba gbọ́ tẹ́ dáadáa yà ní ọ̀nà tó tọ́lọ̀ ọ̀bà tó pé kí wọ́n tó sín ọ̀dé bí o tí ọba mi báyìí fi ìdínú torí ọwọ́ agídí ní àmú àti bíró láàrọ̀ tí wọ́n bá lè sọ̀rọ̀ ajé pé ó kì í ó ní kọ̀ọ̀kan ó ẹ̀jẹ̀ tó wọlé sówọ́ lẹ̀ ó kì í nínú ajé ọmọ ajé nígbà tí gbọ́ pé ó kì í bàbá wọn lẹ́yìn tí bá yí bọ̀ pé ta ni ń fòrò èmi ní sà èmi ní o kọ́lá ni o kọ́lá mo bí o kò ní kọ́sọ̀ ọ̀gá náà ni irú pọ̀jú ó lélẹ̀ mo jáde sùkúrù ní ìrìsẹ́ o páìpù ní ẹ̀sìn fi ń bá a sọ̀rọ̀ tí ọpa sì gbà lólé lọ nǹkan jù nǹkan lọ tọ́ba lọ jẹ́nu ọkùnrin mo lè má gbàgbọ́ ṣìgìdì ọ̀rẹ́ ń sọ̀rọ̀ kíákíá yóò bẹ́ẹ̀ dánmọ́ná bí tí èyẹ sí mẹ́ta díẹ̀díẹ̀ lọ láwọn àgbàlagbà fi sọ pé ẹ ń bá ń wáwàkúwà àfàìwáwàkúwà
ẹnìkan dé àti àṣọ wípé a ní i'maru hadhihi al-qa'ida bi amrayni من أراد نقله عن هذا الأصل فعليه الدليل. على الناقل لا على المثبت للأصل أو الثابت على مدى الأصل. ولهذه القاعدة فروع متنوعة، فروع متنوعة. من ادعى قولا أو فعلا أنه عبادة فعليه الدليل. gbólóhùn kan gbólóhùn tí ẹ̀kọ́ iṣẹ́ ṣíṣe ni iṣẹ́ kan ni tíyàn bá ti pè ń bàdà fún wa ọgbọ́dọ̀ mẹ́rin wá. ẹ̀rí pé kó tó pọ́rọ̀ yí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ níjọ́ ń tẹ́lẹ̀ àwọn èèyàn kọjú wọn kéwù tó bá ti ń ṣẹgbẹ́ kí ló fẹ́ fi kéwù sí ẹni tó jó lórí rẹ̀ ń bí ẹgbẹ́ gan oúnjẹ ọ̀ka tí a mà tó bá kà ń fi najú ni nítorí wípé tí mẹ́nu tí àkí ó lò ẹgbẹ́ ti níbi tí a ń lọ díẹ̀díẹ̀ lèyàn máa yòrò. wọ́n bí àwọn sáráfù lérè wípé bóò lẹ́sì rìn tí màá yín fi pọ̀ tó báyìí wọ́n ní à ń fi iṣẹ́ tẹ̀lé mọ̀ta àmà ni bí ọba ti fi ìmọ̀ síṣẹ́ mọ́ ohun àtàlá ìmọ̀kan náà nǹkan kẹjọ́ náà ni yọ́ mọ̀ kúlárí yẹn àfáà ni kò sẹ́sẹ́ tí ègbé wọ tọ́lẹ́tì tí oúnjẹ tí wọ́n bá bẹ̀rẹ̀ àdíríkì anẹ́sì lọ́wọ́ rẹ̀ kí ló fẹ́ sọ. àfáà ni ń fọwọ́ sí jẹ pọpọ́fù fẹ́ọ̀mù wà ní ìṣòro náàyù ti ń bẹ́ẹ̀ yẹn irú náàyù وقد جاء في مسلم أحمد وشو لما قص الشيطان الشيطان يأكل بشماله ويشرب بشماله ويعطي بالشمال ويأخذ بالشمال. tẹ́lẹ̀ pé ìdẹni ibú láti bí ìjọ ẹni ibú ẹsẹ̀ ènìyàn mú ojú tó.
ẹ mọ́ kọ́ sí èṣù ọlọ́run tó sọ́fà tẹ́lẹ̀ ẹ sá fún ọlọ́run sọ́fà tẹ́lẹ̀ ọ̀nà bánà bí sì sọ̀rọ̀ yẹn kalẹ̀ kò wá padà sọ pé àà wọ́n fi kẹ́kẹ́ wéṣù ọ̀dà fáyìn nígbà tó sọ́rọ̀ sọ̀rọ̀ ń pé láàkúlù mọ̀ tẹ́kẹ̀ à ìní máa jẹun nírọ̀gùn wọ̀ ìtìkáwù yẹn máa nà táwọn àfáà fún kìí sẹ́yọ́ kan o inú rẹ̀ ní kéèyàn máa jẹun báyìí ìsàntò gbogbo ẹ̀bẹ̀ náà ni bó tún lẹ́kọ̀ọ́ ọmọ ní dùdú àtàwà náà ti délẹ̀ wọ́n ti pò tí o bẹ́rẹ̀ àtàkà ìmọ̀ ọ̀túnmọ̀ rẹ̀ bákan náà kí ọmọ ìjọm báyìí náà ọ̀túnmọ̀ rẹ̀ bákan náà kí ọmọ ìjọm báyìí ọ̀túnmọ̀ rẹ̀ àwàmbò ṣe náà yù wá wà bá sánà bí sọ fún wa pé ẹ má jẹun báyìí ní sọ àbí ń sọ bí ṣe máa jẹun tó jẹ́ pé ń bá sì lè bá ṣe bẹ́ẹ̀ yóò sì gbádùn ara rẹ̀ ju kó ṣe tí ara rẹ̀ lọ lè ánìlà asìlá bàrọ̀ àtù dhimma ó jẹ gbogbo kalẹ̀ ìsọ́dì kí aládé kí ni tí ẹ sọ padà ní bàrọ̀ dhimma ni ẹ kí ní òní yíyàn ó di tọ́yì lọ́wọ́ ń fẹ́ tún yàn sí nínú tí ó múyàn sórí gbọ́dọ̀ Ọlọ́run so ní ìsìn mọ̀ wáyé mi mo rí dádì mo kí hàn báyìí nígbà wọn mẹ́rin bọ̀ mo rí àfáà tí nǹkan lè kí ó kí mílẹ̀ kò frí bínú bá ṣe dùn tàbí sí ríṣẹ́ níbọ̀dí náà mo ṣe máa ń kí hàn ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n jọ lọ sí skúù rí àfihàn ọlọ́mbà dé wọ́n ní tẹ̀híyà tí wọ́n ní islam wọ́n idha huyyitum ẹ̀sì lọ rí mọ́ lọ kò sí mọ̀ sọ́fà ní bẹ̀rẹ̀ islam káàmà bọ̀rọ̀ wá lọ kò sí wọn ọmọ ní mẹ́ka àádà yẹn àádà àwọn ará yaman ọbẹ̀dà sí stampo ẹ̀fà sàlẹ̀kùn wàlẹ̀kùn salam díjàbá sàlẹ̀kùn wàlẹ̀kùn salam masala wa di àfáà ìní nǹkan mi kí ọmọ kí mo jẹ́ fún wọn wà náwọ́ sí mi sàlẹ̀kùn ẹ náwọ́ sí mi pẹ̀lú kí mi wà fọ́ méjèèjì bọ̀n lọ sọ jáàzà àbí ọjà àzà mọ̀ ń bọ̀ o bákan náà sálámà tí bàbásá tí mo dán lóhùn padà tààjọ bọ̀rọ̀ wa lọ́wọ́ ọ̀rọ̀ wa ń wá lórí ẹ̀ padà pé mùsùlùmí méjì ò ní pàdé ara wọn kí wọ́n bọ̀rọ̀ wọn ó ń bí ṣe ń dẹ̀sìn ní o kí wọ́n bọ̀rọ̀ wọn lọ́wọ́ ilà àtàsá ọ̀tọ̀ ìdènà bó o mọ́ káwọn sọ̀tọ̀ ọ̀rọ̀ kò ṣẹjàrọ̀ àfi kẹ́sì àwọn méjèèjì ẹ̀sẹ̀ tí wọ́n ti jọ ṣẹ̀ tẹ́lẹ̀ ọlọ́mọ nífẹ̀ẹ́ àpọ̀ jẹmọ́ ẹ̀ mẹ́jẹ apàǹkàpọ̀ mọ́ lọ́hùn ló tìtọ́ àì ní orí ọmọ mi wá ká tráì ká máa fílẹ̀ ká sì mọ̀ bànújẹ́ mẹ́ àwọ̀ aljanna bí idhnillahi ta'ala táàbà ti kúrò rí àwọn alamari mùsùlùmí méjì bọ́ra wọn lọ́wọ́ báyìí nígbà padà ara wọn ànábì ní ojú tó túká ẹ̀sìn méjèèjì ọmọ àgbà bọ̀ báyìí tí wọ́n ti jọ sẹ̀ wọ́n tó jọ pàdé kí là tún fẹ́ ẹwà ẹ̀sáramà kẹ́ náwó sí mi ẹgbẹ́ òṣìṣẹ́ kí ló dé ní ìmẹ́lẹ̀ yìí sílẹ̀ ìwá sálíkọ̀ ló bá sí ń parọ́ lápá ayé wọ́n sì jọ pàdé ara wọn sàmàlẹ́kùn wọ́n sàrọ̀ ẹ̀sẹ̀ sí gbẹ̀dánù ṣé orí èèyàn pé wọ́n máa kọ́ wípé tó bá ti sí báyìí oòrùn jù rí ọlọ́wọ́ sí wà jẹ́ náà mọ́ sí o tó bá ti sí báyìí ara wa ní ọ̀tẹ́ wa lọ́rùn ta ní ló fi jẹ́ pé gbogbo ẹ̀ ń bá fẹ́ síyàn lọ́nà làákàyè èèyàn ni wọ́n kọ́kọ́ arrest ló ti darapọ̀ pẹ̀lú ẹlẹ́nu níta bá ń ṣe ń bí
òun náà ni ọmọ máàkì o sì gbọdọ̀ rálì ibú àwùjọ yìí ń gbé ìpépò náà ti ṣe dé iná àwọn òṣèrè àmọ́ fóònù náà ní díẹ̀díẹ̀ tó ní ìmọ̀ panu gbèsè máa fa kàhàn òru ọ̀rẹ́ rẹ̀ kápẹ́ ìjọ wọlé pọ̀ ń gbá kankan ní ìwọ náà ti ní jẹ́ iṣu àmọ́ ogun bó ṣe wáyé sórí kọ́ máa dárìn ọ̀tọ́ mọ̀ ìlú sí lè ní ìsìn ìlú wo ló lè ní ìsìn sáà mara wa bá ti jọ gbé ìlú ìdá mara wa ó fi 10 million kọ́lé a sì bá lẹ́kọ̀ọ́ tọ́ra abẹ ilẹ̀kùn 250,000 naira ló fi sẹ́nu ọ̀nà ilé fi 10 million kọ́lé ó fi ilẹ̀kùn 50 million sẹ́nu ọ̀nà tó ń kálukú pé kí ní ẹ̀rọ àwọn àgbàfà ìmọ̀mù lọ́wọ́ láti mẹ́ka ohun kàkà ìmọ̀mù ìdákùn ẹ̀rọ tí mínú àdúrà yìí ọdún tí ìsọmọ̀ olùsìsì yóò wò ládàá ní kẹsẹ̀ yóò sí ìsá ìmọ̀mù ìdákùn ẹ̀rọ tí mínú àdúrà yìí ìyẹn nílé lórí bó ṣe ń sọ fọ́nà yọ ọgbọ̀n olóúnjẹ lórí ìyẹn mọ́ mọ́ká nàbáyé bá gbogbo bá ti lo oṣù méjì lọ́dọ̀ mi ní à ń fi mílẹ̀ ìmọ̀ tó dé ọlọ́run sì bá ní dúró tí ọ ìmọ̀ mẹ́dàkùn ẹjọ́ ìbọn ni o tí wọ́n bá tábà ìkọ́mọ́ wọlé àdá ni o tí wọ́n bá sábẹ̀ báyìí kọ́mọ́ ni ìmọ̀mù bá ní ẹ̀dú ẹni tó kọ́kọ́ sáré wálé ẹ̀kan tí ó lówó ìtì ìbímọ ta ló tọ́ ní kọ́dà ó ní mọ̀hádìrú mọ́sálásí ọ̀dọ̀ èyí tó ní ìwò ìtì kọ́dà ìrẹ́ra ni ó ń là kọ́ bí dádì rẹ̀ àti mọ́mí rẹ̀ wọ́n ti ẹ̀ ti bí ọmọ yìí tí ń lẹ́yìn rẹ̀ kọ́dà ilé tí dádì rẹ̀ ti lẹ́yìn sí wà èyí tó ní olóbìn ìkẹrẹ kankan bẹ̀ṣẹ̀ wo ó nẹ̀kan dundun bàbá ìyá rẹ̀ bí kọ́dà tó rẹ̀nà díje òtútẹ́ mari ọmọ 16 years ilé ìwà tí ní máa gáràjì lọ wá o kí ló sì wà ṣé ẹ mọ̀ pé ara ìbéèrè dí iná lọ sọ sí ọlọ́kọ̀ di tí a sọ́dà kí sí ọlọ́kọ̀ sí kí lọ jọmọ́ tọ́gì mẹ́ ṣùgbọ́n gbọ́n ti sọ fún ẹ láti ilẹ̀ tí wọ́n béèrè ẹ̀rí pé iṣẹ́ tẹ́ ẹ lọ yà sí Ògùn lónìí o ẹlùmí àjọ ń pàdé jímọ̀ àjọ ń pàdé ìtọ́nbọ́gùn no mo fọ́lọ́ntì ẹ̀ iṣẹ́ ló gbé mi débi ilé sẹ́rí kí n fòkùn búra rí ṣùgbọ́n tí èèyàn bá rí bí tí èèyàn tóògùn ti fẹ̀jì èèyàn wẹ̀ ẹ̀rọ bẹni bọ̀dí àwọn là ń lo Àbújá mọ́ tó ju wáńkà lójú ọ̀nà Ustaz Ramadan ní mi ìbáyín gbà ájìnà 2015 àjọ lọ ní imam gọ́ọ̀mọ̀ mo rẹ̀ mú wọn àwọn àìmọ́ yíò kó tẹ́ pé èmi mo sọ́nsọ́ àwọn 3 imam gbọ́dẹ̀ sọ pé Ògùn bá mi mójú ọ̀nà lọ gbọ́dẹ̀ the mosque ọlọ́wọ́ba bùkúnmi mọ́dẹ̀ náà bó ṣe bùkúnmi Ògùn dẹ́ mójú ọ̀nà fún mi ẹjọ́ alátisẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ayé yóò alátisẹ̀ lọ̀rọ̀ ní wọ́n bí ṣe ń sọ̀rọ̀ ara rẹ̀ díẹ̀díẹ̀ ni wọ́n dìfẹ̀lọ́pù ẹ̀ Ògùn tẹlùmí ọ̀padà sí di ògógóró ara sí Ògùn náà lónìí náà mú rí ẹnìkan kì í tí ì pé ọ̀sẹ̀ mẹ́ta sísìn astaghfirullah tí wọ́n bá ní ẹni driver ni o tẹ́nìkan wá tó ní ohun wà tẹ́ ẹ bá ṣẹ̀wádìí ẹ pa wọn tí wọ́n bá fẹ́ pòóntọ̀ ń bà bẹ̀bẹ̀ driver lẹ́nu wà lẹ́ẹ̀lẹ́ màláyé aláyò tí mọ̀ sọ pòóntọ̀ ló gbé a lọ sí fúta aláwẹ̀ ẹni jọ driver àṣẹ̀wọ̀ àṣẹ̀bọ̀ labari wípé complain ni tí wọ́n complain ni oríṣi ọkọ̀ tí wọ́n ní ó lè 20 oríṣiríṣi ni wọ́n lè ní méjì wọ́n lè ní ẹ̀kọ̀ kan kápẹ́ bọ́ọ̀sì lè fẹ́ lò kápẹ́ káà ní kápẹ́ jíìpù ní kápẹ́ kìnnìkan ní wọ̀sásùn ní astaghfirullah bí a tó pè ní bag manager outlook ẹ̀tújú ẹ̀ lọ bí a pè ní lecturer
ọ̀rà bí wọ́n pè ní professor nídìí mẹ́sìn outlook tó jú bẹ́ẹ̀ lọ ẹwà àjọ ẹ̀ dákun bàbá bá a ṣe ń sọ báyìí làjọ ń kírun yàtọ̀ fún pé àlọ́bàá kìí alẹ́ ọlọ́run fúnlẹ̀ wà èèyàn tó sígbẹ̀lẹ̀ tí ó sì máa wù ní mo sáà ń sọ àtúnjọ kírun sáàjọ́ lọ fúta ní lẹ́yìn òṣàṣọ́ aláwò yìí tàbí ẹ̀tí mẹ́tí mọ̀ sọ jẹ́mọ́ ẹ̀ẹ́sẹ̀ wà ní ọkọ̀ pẹ̀lẹ́ èèyàn tẹ́ ma lo bí wákàtí méjì tẹ́ wà ní ma bó tìrí tó náà nípa bẹ́ẹ̀ ṣe rí níbi àwọn ọ̀rọ̀ míì tí ó kàn jà wá tẹ́ dà sí ẹnìkan sì ti gbé alẹ́ ìkìtì rí àti bẹ̀rẹ̀ pé ọlọ́run mẹ́jọ jẹ́ apariwo àbí ilé ìmọ̀ èpè ní àríwọ́ sí pé ẹ̀rú sí èyí kọ́ ní ẹ̀dójú èpè kan pé ovo ni yẹ́ àṣì tí wọ́n bá kọ́ olórí búkú lọ́wọ́ tó ṣẹlẹ̀ ìgbájì olórí búkú kí ló wí tí ẹ bá tẹ́ bàbá kí ló rí pé bá a ṣe é ṣe nù ọmọ sì sí ogun òrìlé pè lẹ́nu sọ ọmọ tí ó náà gan kọ́kọ́ jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn láàárọ̀ yìí jẹ́mọ́ níbi káwọn èèyàn mọ́ ṣe ìwádìí tí wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe gbélé lọ kí wọ́n gbà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti gbó lórí ibú ustaz ṣe bí ọlọ́run fún èmi àti yín pákó mo fẹ́ tàjẹun wọ́n máa kàwé ní kí rẹ̀ freedom mẹ́mẹ́ dẹ̀líìlù wo lọ́wọ́ tó gbóǹkàlùkù lọ́mú pé ọ gbọ́dọ̀ kọrú iṣẹ́ báyìí ẹ̀sìn lọ sọ bẹ́ẹ̀ ẹ̀rí pé ńgbà mí ń bẹ tàbí mi bá ń ta in tí ọ̀dá bóyá ń tagbó wọ́n ni ẹ́ẹ̀sì máa pé ń tàǹsì ọ̀dá ń tàǹsì ṣe báwọn ẹlẹ́ àrígan náà wà máa rà tí wọ́n máa fi sírun òótọ́ sì ní tí òótọ́ ni pé ìmọ̀ mú oòrùn ogun ìmọ̀ mú ṣe kéèkọ̀ sásù ìgbà wo ní sùúrù ọ̀dà èrí mọ́ọ̀tì tí wọ́n fi ń sọ tíhùn sẹ́ẹ̀lì rà fẹ́ràn yín kọ́ máa jẹ́ sẹ́ẹ̀lì rà fẹ́ràn ọ̀nà sẹ́ẹ̀mọ̀ pé bíúrì haramu ní nǹkan tí ń ṣe in tó bẹ́jọ máa láàlì ibẹ̀ tí mo bùkátà rẹ̀ ilé bá wọn ilé àmúra wọn bẹ́ ẹ wò inú pápù kankan náà gbogbo ẹ̀ngbà ọtí pẹ̀lú mọ́ọ̀tí yóò sì mọ̀gbọ́nú pápù kankan náà mọ́ọ̀tí ó sì sẹ̀kú pẹ̀lú òórùn rẹ̀ láti ẹjọ́ yìí kí ló dé báyìí ṣe rí annasu akitharuhum fa'alu dhawahirin Annasu akitharuhum fa'alu dhawahirin tabudu lahum laysu bi'ali ma'ani 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 فهم الكشور وبالكشور قوامهم فهم الكشور وبالكشور قوامهم واللب حظ خلاصة الإنسان واللب حظ خلاصة الإنسان واللب حظ خلاصة الإنسان واللب حظ خلاصة الإنسان رحم الله ابن القيم والله أفهم بابانا nínú nùníyà àti ń bọ́ sáà ti parí nùníyà gẹ̀ ọmọ rírí o Annasu akitharuhum fa'alu dhawahirin sí ara mọ̀ nàbí adama 95% tí wọn in tí a bá ń rí ni a máa gbàgbọ́ ṣe ń tàn rí nǹkan wọ́n kàn fi hàn wá ní wọn ò ní láàkáyé rẹ̀ tẹ̀bójú làwọ́ laysu bi'ali ma'ani tabudu lahum laysu bi'ali ma'ani ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ wọn nàbí adama tó pé tóbìnrin bá ń kọjá lọ nínú ìjáàbù wọ́n pé obìnrin sì lè kú bára rẹ̀ o torí ní ọkùnrin ní bẹ̀lẹ́sẹ̀ rẹ̀ tí ó sì rí òtọ́ nígbàtí wọ́n bá sì lọ wádìí rẹ̀ wọ́n bá rí pé
àṣì ń jìbìtì ni tọ́lọ olùjábù tí èsì ìṣòbí ọlọ́run fún àwọn kan ní làákàyè kí wọ́n lè dá ọ̀tún mọ́ yàtọ̀ sósì pẹ̀lú khibrọ̀ ìmọ̀sẹ̀mí ooo tí wọ́n rẹ̀ sí ní ọ̀nà ọkùnrin kó lóúnjẹ tí ń jẹun kó lóúnjẹ tí ń jẹun nígbàtí ẹbà sí dìbẹ̀ lápẹẹrẹ èmi máa ń sọ̀rọ̀ kan pẹ̀lú láàkáyè mi kékeré tí ń bá róbìn àtọkùnrin tí ń sọ̀rọ̀ ẹ̀sẹ̀ gànà ní 9:30 lálẹ́ wọ́n èsì ìyàwó àtọkọ ara wọn ebi lélẹ̀ lọ ìsáṣẹ́wò ìròkúrò tí náà ìròkúrò kọ́ lélé yùn kí ni àwọn ilé ẹjọ́ bá fẹ́ sáfẹ́ fún àwọn apàdé wọn ní gbági wọ́n sì gbé wòrò òdù ọwọ́ asáfẹ́ fún ẹjọ́ rẹ̀ wá sí àwọn tí kẹ́yìn ó lè wo sàkún ooo ṣe ìpẹ́lú mímẹ̀ yọ́ kẹjọ́kù báyìí ìyàlé òrùjọ́ kalẹ̀ láwọn yọ́ máa fẹ́ ìkà ìyàlé ohun ẹgbẹ́ wùlẹ̀ jọ òrùjọ́ tàbí náà ni ó dára sí jù nígbà ìyàwó náà bá rú tí ẹ bọ̀mí sọ̀rọ̀ ọ̀sáàdùnà sí ẹlẹ́bà ń pè àbú kì í sí kẹta ìkájú ríra ẹbá bú sọ̀rọ̀ dáadáa o ìyàwó wọn ni lọ àbúngọ́ tó tọkòjó ọ̀rọ̀ bá ètè ní o ìyàwó yìí ní ìdálé yìí rú tẹ́ẹ̀bà sí sọ̀rọ̀ dáadáa tí ìyàlé ìbẹ̀ ìlọmọ ìlọ tí ń ta torí ìrìbí tí wọ́n ti fẹ́ ẹ̀rọ olóbe tó gba ogbóhun tí ìyàlé yìí ń gbà mọ́ pín tí lè ń sọ̀rọ̀ ẹnu irọ́ ní pa tọkùnrin máa nílà kẹ́yìn tó bá sì lọ tú ẹ̀ sì rí pẹ́ ń tọ́ sọ̀rọ̀ wàláhì bù sí lọ́sọ̀ ṣe mọ̀ pé nínú kíkà nǹkan ọlọ́run ìlọ́fà tó fi jẹ́ pé ó fi jókà yí pamọ́ jókà yí ọlọ́run fi pamọ́ o èèyàn díẹ̀ lọ́lọ́run wá jí kí wọ́n rí nítorí pé fàúmùlì kùṣúrù kíṣírù òun ni èèpo tí máa wà lẹ́yìn nǹkan tá ń jẹun àbíkẹ́ tí èèyàn jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàbí àdámà èèpo ní wọ́n fi máa dájọ́ bí wọ́n ṣe jọ gẹ̀dẹ̀ sí báyìí tó sí ipò rẹ̀ kò wo tinú bó ṣe pátá ní à ń pálẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ ní à ń pálẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ fàúmùlì kùṣúrù ó ti jẹ èpo ọ̀gẹ̀dẹ̀ yóò wọ́n wá náà pẹ́ka ó sì kún kankan náà ọlọ́mọ tó jẹ mọ́ gbogbo ẹnu òmìnir sí ló ti mẹ́ntì ní tí ń bẹ́nu ìgangan ni ẹni tí ó ṣe sùúrù tí ó gbà láti jẹ tí bó ṣe pa ẹ̀pà lójú ló yí burúkú ìyà epo ẹ̀pà ní jẹ́ o lọ́sàmù ẹ̀pà ilé náà ní ìsìn gan nígbà àti títà fi rí báyìí Tinubu ó burú jù lúbù nínú èdè Lárúbáwá aslu lúbù onímọ̀ yúkálù bátínuhu wà yúrùmá zọ́hírùhu aslu lúbù nù in tí a máa jẹ tinú ẹ̀ tí a máa sọ títà dánù ẹwẹ́ yìí wọ́n gbélé lọ kọ̀mọ̀ pé tinú ní a máa jẹ bí ṣe ń jẹ pọ̀yìn ní bẹ̀lẹ́nu pàtàyà kí ni àwọn àyàwó yàmọ́ láìkì wà láwò kí ni wọ́n bí kìíní lúbù dẹ̀rẹ̀ ká máa tí a máa jẹ nínú nkẹ ẹyọ kankan tí a máa ń sọnù hadhu khulasatul insan èrè látọ̀dọ̀ Ọlọ́run ni ṣùgbọ́n èèyàn mélòó ló fún yu'til hikmata man yasha wa man yu'tal hikmata faqad utiya khayran kathira àwọn èèyàn ti lòsẹ̀mí rí tálàmọ́rí wọ́n dàbí ẹnpá nàbí ní kò ìsánà bí o ẹwọ Luqman al-Hakim ọ̀gá rẹ̀ sọ fún jọ́kẹ̀ pé kọ́ lọ pa ẹran kọ́ wá mú ẹni tó kúrò wà láàrin ẹran kó sì mú tó tó wà ó sì mú ahọ́n nìkan kò mú nǹkan mi ọ̀gá rẹ̀ bóòlù sí ma ọlẹ́ni tí ó gbogbo ayé ń hó lé lórí pé àfún ìbọ́rọ̀ tó sọ́nà rí àwọn ló fi sọ́nà rí
ọlẹ́ jẹ́ ń kó gíbò jẹ́ ń góngò jẹ́ ń domi gbóná lórí ẹbá tí ó fi sọ mẹ́rin ó yọ́ àwọn èèyàn tó lọ bá pé tí wọ́n bá fẹ́ pọ̀ tíyàn lẹ́kún bóyàn sí lè pọ̀ tíyàn lẹ́kún ní nǹkẹ́ ọkàn náà ni gbogbo ìgbà tí àwọn ọ̀tá rẹ̀ bá ti rí ọ jẹ́ wọ́n rí pé o bí sí pẹ̀lú ọmọ rẹ̀ kò sí tó dùn ọ̀tá tó ó ti léwọ̀kọ̀ bọ́ yóò tán gbogbo tó ti bí sí pẹ̀lú àmà yíò mo ti wò pé tó ń bá bọ́ àwọn èrè mi mo tún wò yíò ọ̀rọ̀ yìí fún àmà rẹ̀ ayé tààfíìsù lẹ́yìn ìdajì gbogbo bí iṣẹ́ rẹ̀ sì jìnà tó yóò mọ̀ tó ń kọ́ mọ̀ ìlàlúwàlá la ilaha illallah ọmọ tó mọ̀ wá mọ́sálásí la ilaha illallah àwọn ọ̀rọ̀ lálálálá àwọn ọ̀rọ̀ dáadáa so ọ̀rẹ́ dùn ní fiálẹ̀ àti gbá ibi tàbí ní pé mani dáa qawlan aw fi'lan annahu ibada fa alayhi bid-dalil tó bá ti jí láàárọ̀ qawlu nù ma sọ pé gbogbo tó jẹ tí ó ti wálẹ̀ orúpọ̀tọ̀ lẹ́tì rọrùn nítorí pé bá ń sálàfù sí ìsinú tó àkọ́jí láàárọ̀ wà gó kí ṣe pé bọ́ọ̀lù wà pẹ̀lú rẹ̀ wà gó lẹ́ẹ̀ márùn pẹ̀lẹ̀ sí ọ̀tún ẹ̀sì òsì gbọ́dọ̀ jẹ́ ìbejì síbí táwọn èèyàn bá dé bí títí àbá mele wọ́n ó sì sọ fún ọ pé náà kàlí kan bẹ̀ ọdẹ yìí 40 years kò tó sálùwàlà ó lò mọ́ ń sùn náà oorun lọ́dọ̀ tí ẹ kìí sùn lọ́dọ̀ ẹ̀ tí ó gba ìbádàn wọ́n yí mọ́ náà ní ọ̀dá ẹwà mọ́ kí wá pé ọ̀dá bàbá ọlọ́run ní fi ilẹ̀ kọ́dọ̀ ó tún pọ̀ àwọn àǹfààní mi tí sọ fún kọ́dà tó o bá lè sépẹ̀ mẹ́ta lé ìjókòó ẹ̀kan ó tún gbé jẹ́ mẹ́bà ṣé àlọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n tẹ́lẹ̀ ó gbé jẹ́ mẹ́bà dídọ̀ iye ọdún náà ni ogójì jọ méjèèjì tó ọba tó wà lè fi kún tó sílẹ̀ méje sàsọ́lẹ̀ èmi ṣe ó jẹ̀bẹ̀tẹ̀ ni mo sọ bẹ́ fún sàsọ́lẹ̀ pé wọ́n gbọ́dọ̀ gbé ọ ìjọba kú àwọn mọ̀lẹ́ká wọn wí ọ sójú rẹ̀ tẹ́yìn mọ̀ àwọn ẹni wọ́n wẹ̀ inú ẹ̀ wá ń dùn nǹkan ẹyọ kan iná ló sì dédì àbẹ̀dẹ́kùn kí n máa ṣe gbọ́ àwọn tẹ́ni máa ṣe kí ni èrí ẹgbẹ́ bàbá gangan yóò kọ́ kí ni ìtì rìn sọ́dọ̀ àwọn alùsùnà gbogbo ń tàà ń ṣe yìí o pẹ̀lẹ́rì ni o nítorí pé àwa mọ̀ pé a frí nípìlẹ̀ ẹ̀rí tèntọ́lọ́ ń fẹ́ fi jẹ́kásùn tó fẹ́ fi ta abádà wa ó fi hàn wá o láti sọ́ọ̀sì tí ò ní sí èméjì ń bẹ ìlà nábì ò fi gbọdọ̀ jò rọ́ láìláì wà máa hùwà àlẹ́lọ́kọ́ ibi bí bọ̀ níní bí bọ̀ wà máa wà lẹ́kọ́ bí bọ̀ níní bọ̀ ànábì èsì bọ̀ nínú ẹ̀ntà àfúrásí lórí tí ò séjú yín tá ń sọ fún bọ́ǹkọ́ kìí sáhùn wàdí mo fẹ́ bá mú tẹ̀sí rẹ̀ wá ní kó lè ṣáàìr mo sì rántí la ilaha illallah ọ̀pọ̀ sáré wá sí bẹ́ẹ̀ni láìlẹ̀ ọlọ́run ṣe o ń pé bí láàdí
وإن جارت علي عزيزة بلادي وإن كانت علي عزيزة وأهلي وإن ظنوا علي كرام 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 وإن جارت علي عزيزة وأهلي وإن ظنوا علي كرام وأهلي وإن ظنوا علي كرام. بلادي kí mo fẹ́ ṣe Nàìjíríà ní àbí mi sí o ilẹ̀ Yorùbá ilẹ̀ mi kángun sí ń bẹ̀ mo sì màdúgbò mi òkè adúníà ti bí mi ìlú mi nílùú mi ó máa jẹ́ وإن جارت علي عزيزة kódà kílù yọ máa fẹ̀tọ́ mi dùn mí nífẹ̀ẹ́ tètè kí máa rí báyìí ìní pẹ̀lú àmì lọ́mọ Tógò káwọn èèyàn ọlọ́mọ tálẹ̀ oko wọ́n máa fi gba físà wọ́n ní kí ló dé wọ́n láwọn ń sá lọ sí Greek ìní pòlù bí n bá sì déta tí wọ́n bá ní bọ̀ mo ti wá ìní dínà bí mo ti wá torí ó kọ tán tí ọjọ́ mi tí wọ́n ti sọ̀lú lọ́nà òdì bí láàdí ìlú mi ó máa jẹ́ kódà kọ́ máa pò mí mẹ́rẹ̀ báyìí wọ́n pẹ́ ṣe wá níjọba rí ṣe yà náà kí ẹ fi ń jẹ yín ṣáwọn ti sọ yí di kíní kan lú èbò ibi Ọlọ́run pè mí sínú bí láàdí wàálí wà ìlọ́nù àláyà kìrámù wà álí وإن ظنوا علي كرام وأهلي وإن ظنوا علي كرام وأهلي وإن ظنوا علي كرام kí n tó gbẹ̀rẹ̀ bẹ̀ ní zọ́nà àti zọ́nà àníbi tẹ́lò míì tí ó gbọ̀ndé yóò sì máa kọ́ tẹ̀gbọ̀n tábúrú ọmọ ìwọ̀n bàbá síra wọn torí pé yóò lọ àfẹ́nú pé wọ́n ń jà yóò wà fífẹ́ nìkan mọ́ra àwójú wọn wà lẹ́jọ́ gẹ̀ ìwọ ló jẹ̀gbọ́ ẹ̀ padà wà lẹ́mí o ṣẹ́rí wọ́n fẹ̀ tó èèyàn tó lélẹ̀ náà in tí èèyàn tó sí jẹ́ mẹ́wàá wọ́n wá fún ní ẹyọkan wọ́n tó fọ mọ́lẹ̀ ọ wá pín sọ́nà 100 wọ́n wá ṣẹ̀ fún ẹyọkan bẹ̀ wà á lè ẹbí mi lẹ́bí mi ọmọ jẹ́ mọ́ òbí mi núlé mi bọ̀ọ̀dá mi náà bọ̀ọ̀dá mi àbúrò mi náà làbúrò mi tí ẹjọ́ bí àpọ̀nú wà á lè àwọn tó lọ ń kọmìtì tó kún ẹ̀ náà tì mí aláì ìgbésí ayé ìbá ti dáa tó wà lọ jẹ́ wípé ọgbọ́n náà wà rẹ̀ nìsí bọ̀ọ̀dá rẹ̀ lówó àǹtí rẹ̀ lówó wọ́n sì wú ọ̀ràn tí ó rọ́pọ̀ ma ya òsá ní wà á lè wà ìrọ̀nù àlẹ́yà ìrọ̀ tó bá jẹ́ pọ̀wọ̀n ìbánílà àkáyì dáadáa wà ìrọ̀nù àlẹ́yà
ẹjẹ́ làmẹ́lẹ̀ fún pẹ̀lú táàbẹ̀nú rẹ̀ ọ̀sẹ̀ pẹ̀lú orin yóò àwọn kan padà mẹ́ni ìlọ́ta bí ó sì rẹ̀ ìwà ní ìsinmi ẹnu bí àwọn bá kọrin ní tàbí wọ́n lè nàpa Nàìjíríà wa ọmọ lúwà ẹgbẹ̀ ní àbí èso ọmọ lúwà ẹgbẹ́ ìbìlá ní ayé àdá ṣe ìtí bí ẹ sí kidnap èèyàn náà ló tún sọ pé ló tún pẹ̀lú rẹ̀ níbi ọmọ skúù ti jáde tí ó ríṣẹ́ Ọlọ́run pín tìlú mi náà fún lumi jàmáà Ọlọ́run ní múlù ìdúró kéyàn ò gbé ìbọn kí aráàlú ó lè róorun sùn wọ́n ní tí a ní oníṣọ́jú mi wọ́n fi sìn lọ́wọ́ wọ́n fi sìn lẹ́sẹ̀ wọ́n wá ti kọmọ lọlé ní wọ́n wòrùn ń wọ́hun títí ó ti klọ́kì 65 kápẹ́ tí ń ṣẹlẹ̀ ní ṣùgbọ́n ẹ sọ fún ìjọba ìsìláàmù yìí ló lè jẹ́ kẹ́ nísinmi o ìsìláàmù ma sọ pé àkìtúwà ni kọ́sàbùjú tẹ́sí àwọn èèyàn bá dérí pé ibi tí nǹkan ti bàjẹ́ dé ní o wọ́n bá dérí pé tí wọ́n bá fẹ́ gba security wọ́n mọ̀ pé ṣé rìtáyà sọ́jà ni rìtáyà police no pé because sẹ́mọ̀ àwọn ẹ̀tí wọ́n ti undergo àwọn àà ìkan gba bàbá kan báwọn ìsọ́jú ní àwọn èèyàn sí bí ẹ̀fẹ̀ ni ló lè dé lóru ní gbé gbádà bàbá sọ jílẹ̀ ó pèlẹ̀ mẹ́ta ó sì kan géètì bàbá sì gbẹ̀ ìkù lẹ́nu eré àṣàbọ̀lé wọn o lè rọ́bù sí ẹ̀rọ ní máa ń gbé bàbọ́dẹ́ ní ọmọ sí nígbò ojú mama èrò lọ bí omi bàbá náà bára wọ́n pé bóò ní òsí òsí wá ní ọmọ tààlẹ̀ ẹ̀mù gbàdà tààlẹ̀ ó mù wọ́jú orí mi sọ́jú orí bàbá rẹ̀ sẹ́rù mi lọ́dẹ ajíni fóòrè lọ gbèmí fún mo jí ọkí tó làbí jọ ọ̀dálẹ̀ bíláàdì wà ń jàrọ̀ tí aláyà azizatun bíláàdì wà ń jàrọ̀ tí aláyà azizatun wàhálì وإن ظنوا عليها كرام وأهلي وإن ظنوا عليها كرام وأهلي وإن ظنوا عليها كرام وأهلي وإن ظنوا عليها كرام alẹ́lẹ́mí tó máa ṣẹ́rẹ̀ pé yóò sì máa kọ́ ọmọ sí yẹ òpónú jàmá ìyàwó àkọ́nù bàbá wa ní olóǹsí kí wọ́n ní ìyàwó mẹ́rin ìyàwó kéèké ẹ̀ pé ayọ̀ wà lọ́wọ́ tí wọ́n lè díẹ̀ oòrùn sápọ̀ káwọn òun sùn lẹ́gbẹ̀ẹ́ bàbá tí jọ sùn lọ wọ́n ti fẹ́ máa hàn lọ asáàdìnàwó mú headquarters bàbá tàbí mọ́ wọn lọ́wọ́ lẹ́mìí pé àbí wọ́n bá wọn ṣe àṣẹ ọ̀bẹ ti wà lọ́wọ́ ọ̀tún yà yóò gbọ́bẹ̀ lé ètò bàbá kó níra lọ́wọ́ gbìrìgbìrì ilẹ̀ àwọn bí àbúrò bàbá tí wọ́n gbé inú fláti mi ní sá wà lóru náà tí wọ́n sì kà mọ́bẹ̀ ní àgbà àbálẹ̀ ojú ẹsẹ̀ ní pé búrẹ́dì àmbọ̀ta fábílì náà kọlù ti ń jára wọn kíníkan ló kó kíníkan gbogbo wọn ti pélé bàbá nígbẹ́ tí wọ́n ní wọ́n yọjú ọ̀rọ̀ láàrọ̀ mọ́ ti pélé bàbá ní gbogbo wọn sáájú kò ní kálukú ń takọ̀rọ̀ sọ pé ayé ọ̀nà gbogbo náà láti àyànjú ẹ̀ lónìí láti kan bàbá ń pé yáṣẹ́ kí obìnrin ni o yáṣẹ́ kí ó sì báyìí fún mi ṣé tẹ́mù tọmọ́ pòpò àrọ́ rẹ̀ àbúrò ìtọ́ tẹ́lẹ̀ bàbá ọ̀rà pa bàtà rẹ̀ pòpòpò ìgbẹ̀rẹ̀ ìsìnkọlù bọ́lá
ṣé wọ́n ti rọpò sọ́kọ̀ yẹn ok mẹ́mí náà máa bá ní ìsìn wọ́n bà jókòó lọ́la ìlókù obìnrin náà lọ sábàmà títí pẹ̀lú bàbá ó wọ́n jọ bá yàwó ẹran padà tẹ́lẹ̀ kò sí gbọ́n ọ̀gá mọ́ wà áhàlì bàbá ìdáàmù dáadáa tí ó bí dáadáa ni ẹjá dájú fún aláròká bú lọ́kọ tàbí níyàwó ẹwò ọlọ́run ti fi tìra yí bẹ́ẹ̀ sì mánéjì ara yí náà tí a náà bẹ́ lè wa wàsálàm àwọn fámílì ti tèmi wà yí ń zọ́nù àláyà kí wọ́n máa fẹ̀tọ́ mi dùn mí lójúkọrújú báyìí kí máa rí báyìí wọ́n pínlẹ̀ oko 50 acres láàrin àwa márùn wọ́n wá fún mi náà fi plot ó ṣe kí ni ó tó rí wọ́n fún mi lẹ́tù tó kọ́ shop 10 by 10 àbúrò yá ní kí tó wà 10 by 10 nínú 10 by 10 yẹn wọ́n tó ní ọmọ ìyàsáfù yọ́ public toilet mẹ́ yóò tún máa fi rówó mọ́wàá bá mi lórí ọ̀rọ̀ wọn lóòrọ̀ ẹbí mi gbogbo tí wọ́n fojú mi rí ṣé bá ṣe tá a bá ń bára wá lò bá wọn kọ́nà bá ń bá lù ìgẹ́ lò bẹ́ẹ̀ náà gan jàmá kádà ilé àtúnsà kò sílù tí wọ́n ti jálù t'Amẹ́ríkà o fọ́sọ́ọ̀bù fọ́gbá fọ́kùnbàsáfún fọ́kànlá bóò ní òṣèré bẹ́ẹ̀ ọmọ tí ń dàgbà tí wọ́n fọ́lọ́ntọ̀ ẹ̀yìn tí chọ́ọ̀chì ti súkọ̀ lọ́mọ́ kọ̀ṣọ́ ẹ̀mọ̀ tí ń jẹ́ mọ́sùkì ìgbà tẹ́lẹ̀ ọ̀rẹ́dí ṣe bí lọ́fà tó jẹ́ gbogbo tí wọ́n fi hàn àwọn ìmọ̀sáre gbàgbọ́ please madam do you love Muslims I love them because of wife of my son they are good to me they are killing ganganka ìjọba pé ìyá but why are you killing us in Nigeria ẹn tí ń bá sọ̀rọ̀ white ni o òun gẹ́gẹ́ tí mùsùlùmí ọba gbà pé kèfèrí tí mùsùlùmí tí ọba mọ̀ pé kèfèrí gan gbàpọ̀ ọmọ ìyá ẹyọkan ní òpónú mùsùlùmí o black ni yáyí white ni ẹn tí interview rẹ̀ l'Amẹ́ríkà sọ láìkí ẹ mùsùlùmí ó lò láìkí wọn náà torí ìyàwó ọmọ àwọn àtọmọ ti di muslim wọ́n dẹ̀ mọ́ sí dáadáa sóhun gan ṣùgbọ́n kí ló tẹ̀ ń pa wá white ní bẹ́wájú rẹ̀ o kọ̀tọ̀wọ́ Nàìjíríà bí kankan o wallahi white rẹ̀ ni o black yà ló gẹ́gẹ́ o ṣé kèfèrí ọmọ pọmọ ìyá ní àbáwọn ẹbá wà là ń síra wa rárá bá sí síra wa yìí tí ẹbá wà sànù Ọlọ́run tí ń dá ìdáyà wá sí ẹlẹ́mì mọ́ a gbọ́dọ̀ mọ̀ pé bá ṣe fúyẹ́ tó rẹ̀ ẹwà ni kí ló tẹ́ fi ń pa wá Nàìjíríà ẹni tó sì dojú ọ̀rọ̀ kọ kí n sọmọ Nàìjíríà ṣùgbọ́n ó ti mọ̀ pé al-Islamu wahidun kèfèrí gbọ́ yíbàmù sáà ní wàlá kí mú sálámù ti yàtọ̀ ẹni tí bá samsam àwọn náà sálámù ti bá ẹ̀ ń gbàtà ìwà sálùkọ́ samsam sam so ọlọ́wà ọ̀tútọ́ bá bá ṣe wọ́n wọn kọ́ ìdí àìlọ́nà من ادعى قولا أو فعلا فروعه فعليه الدليل
من ادعى قوله فعلا أنه عبارة فعليه الدليل لأن الناقل الأصلي مطالب بالدليل لأن الأصل براءة الذمة. واضح؟ من ادعى على فلان دين فعليه البينة، فعليه البينة بيقين. لو يجملوا ما واتون الكوليج ما باين سو كان nípa nítorí pé kò jọ lówó nípìlẹ̀ tí ó fi mẹ́rin wá lórí pé làwọn àfáà sọ pé kọ́ídà ìtẹ̀ tún wòye ọ́tà farọ́à ọjẹ̀jáde ọ́tà wà ládà ọdẹni tí a bí níbi kọ́ídà ńlá ni al-yaqinu la yazulu illa bil-yaqin la yazulu bi-shakk la yazulu illa bil-yaqin. wáàdé bákan náà sí àmà sọ wípé bú mẹ́ ìsẹ́rọ̀ ọlọ́run sápì ọrọ̀ nú mọ́ jẹ́ 50 million bẹ́ẹ̀ sẹ́wọ́ èmi gangan mọ̀ sọ bẹ́ ìdára o lọba mọ́rọ̀ lọba kọ̀rí iṣẹ́ ìyàkọ̀tù lè ìsáza mẹ́ya
mo jẹ́ mi ní 50 million naira àwọn ọ̀dẹ̀ tí ìsan fún mi àṣàdé ilé ẹjọ́ kẹjọ́ parí mìíràn ọjọ́ yẹn inú ti mí dùn lè mi bá wọn sáwàdá o wọ́n kí sọ́rọ̀ ọ̀dá o wọ́n ò gbọ́dọ̀ dojú kọ mí pé kí mẹ́rì wá tó ní bó ṣe pé mi mọ́ sọ nítorí pé àṣírí láàjọ padà sí àtàràjọ́ náà àṣírí pé ní nǹkan pẹ̀lú wọn yìí tó jáfẹ́ náà sọ́nkọ́ ṣe bọ́ sọ pé dùn lójú èmi sọ̀kan mi àfá ni wọ́n ní kó mú ẹ̀rí wá ṣe gbẹ́sẹ̀ ajẹ́yàn 50 náà tó náà eléyìí ti sọ pé òun fi ṣe àwàdà ní ẹni tó ní kí èsà àwàdà máa òdodo ni onírúurú ni ó mú lànàbí sọ mí àdé tàbí Abbas kí ló sọ wàlínkẹ́rù barakallahu fik albayyinatu naam المدعي أن الناقل عن الأصل والمدعى عليه هو المنقول عن الأصل والمنقول الأصل ليس بمطالب بالدليل وإنما الناقل هو المطالب بالدليل ìyẹn ló dẹ̀ mú àwọn àfáà kan ṣe ìǹkàrù kọ̀sáàmà torí pé ìrìnkáṣù wá ń bí ti kọ̀sáàmà لأن الذي أجمع عليه الأمة على أن أحدا لا يحلف إلا على ما علم قطعا أو شهد حسا لا يحلف عليه إلا إذا باشره ما بعينه لكن الآن إن عكسنا الموضوع ansa salam ní pé ẹ wá búra 50 àwọn wo àwọn tí wọ́n pa èèyàn wọn àbí ni wọ́n wá búra àwọn tí wọ́n pààyàn gan àbí ọ̀kọ́kọ́ sọ pé wọ́n búra àwọn pákan àfáà ní ànímọ́ lo kọ̀sáàmà ọ̀rọ̀ ti pọ̀ lórí kọ̀sáàmà ká tó dé ara àwọn dẹ̀lílù wọn náà nù hadith sí wà nù dẹ̀lílù wọn wa hadha al-hadith min mufrodati al-imam al-muslim al-imam Bukhari jaa fi sahih al-imam Muslim لو يعطى الناس على دعواهم لادعى ناس أموال رجال لكن البينة على المدعي واليمين على من أنكره قائدا لاني ṣùgbọ́n àtúní ló bí kọ̀sáàmù ló fi jẹ́ pé ọlọ́run fi ànàbí fọ ayé gan salawatu rabbi wa salami ọ̀bẹ̀rẹ̀dà àwọn àgbà nàbí gbọ́ dákùn jẹ́ ìgbàgbọ́ yìí tí ó wúlò fún aláyàtà lìkíámà ọ̀bẹ̀rẹ̀dà àtánú ànábì yìí o nítorí wípé àtàwátà aláàgbàgbọ́ gan tá a bá tún dáwà nkọ́rọ̀ tá a tún tọ́rọ̀ rẹ̀ dárò tí èé ṣe ti pé àbí ẹgbà dogmatically àwa gan tún sọ padà pé ọlọ́run àdúpẹ́ ni àwa kàmọ́tà lẹ́nu ní kọ́rọ̀ pé tí ìbá sí pínyàn tí ń ṣe nǹkan mí tẹ̀lẹ̀ ọkàn wá wá balẹ̀ ni yóò ṣe apélé ìṣẹ́sìn aláǹpariwo lónìí ẹ̀sì torí ọmọ ṣe ọ̀bá wí kíní kan ẹ̀sìn ṣe kíní kan kìrìsìtẹ́nì gbogbo ẹ̀sì torí ọmọ ṣe béèyàn bá kúnú ẹ̀sẹ̀ wá máa mú ẹ̀rí wá tí ẹ̀rí wọ́n sì sọ ọmọ lọ́n bóò ní ẹ̀sẹ̀ pínpín ẹ̀ nígbà tí wọ́n ti ráwọn àṣírí mú ṣáájú káwò tó kà wọ́n wá jókòó kí láà máa sọ wọ́n ní ẹ máa sọ pé ìgbàlàlẹ̀ mú wá kí ìṣẹ́sìn kí ni Jésù mú wáṣẹ́ sọ rẹ́sì yẹ wàhálà ní shortcut ní ṣọ́ọ̀sì mú wá kàtẹ̀ tó máa sọ rẹ́sì ti pé kò sí tí ń ṣe tó so mọ́ lọ́hùn iná wàjádínà ìní tàwọn ala ummati وإن على آثارهم بلادي والإجارة علي عزيزة وعلي وإن ظنوا علي كرام وعلي وإن ظنوا علي كرام. إن شاء الله تعالى في الحلقة القادمة ننتقل إلى قاعدة أخرى من هذه القواعد الأصولية
فنتمنى من الرحمن أن يبقينا خير وعافية ويوفقنا في جميع أمورنا جلها ودقها، وهو على ذلك قدير وبالجبل جدير. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا، والسلام عليكم ورحمة الله.